Bobrisky sọ tuntun, mo sì fẹ́ padà sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri tí wọ́n rán mi yẹn o. Bí èèyàn bá rò pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìlú mọ̀ọ́ká aláfẹ́ orí ẹ̀rọ ayélujára, ọmọkùnrin tó ti yí ara rẹ̀ padà sí obìnrin ni Idris Ọlánrewájú Òkúnnẹ́yẹ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bobrisky látàrí ẹ̀wọ̀n oṣù 6 tó fi jura ní Kirikiri, pé bóyá ọ̀rọ̀ náà yóò ti kọ́ ọ lọ́gbọ́n. Irọ́ ni o. Ọkùnrin tó fẹ́ràn láti máa ṣe bí obìnrin náà sọ pé kàkà kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ba òun lọ́kàn jẹ́, ó ní ìrírí náà dùn mọ́ òun dáadáa àti pé ó tún wu òun láti padà sọ́gbà ẹ̀wọ̀n. Ó ní lóòrèkóòrè lòun fẹ́ máa lọ síbẹ̀ torí ẹ̀wọ̀n tóun lọ ó ṣe òun láǹfààní. Bobrisky, ẹni ọdún 33 33 tó tún máa ń pe ara rẹ̀ ní Mummy of Lagos, èyí tó túmọ̀ sí Màmá Èkó, sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí òṣèré orí ẹ̀rọ ayélujára kan tí wọ́n ń pè ní Isbeyu fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkànnì rẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Bobrisky pé pẹ̀lú bí ìrísí rẹ̀ ṣe rí, tójú rẹ̀ dán tí àwọ̀ rẹ̀ sì jọ̀lọ̀ nígbà tó parí ẹ̀wọ̀n rẹ̀, ó jọ pé kinní náà bá a lára mu o. Ó fèsì pé bẹ́ẹ̀ ni ó bá mi lára mu. Wọ́n ní ṣé ó máa nífẹ̀ẹ́ láti tún padà sẹ́wọ̀n? Ó ní bẹ́ẹ̀ ni, ó wù mí láti tún padà síbẹ̀. Irú èyí tí mo lọ yìí ni o. Mi ò fẹ́ ẹ̀wọ̀n fọ̀páwọ̀n o. Kì í ṣe kí wọ́n dá ẹ̀wọ̀n gígùn fún mi o. Àmọ́ bó bá jẹ́ ìdájọ́ ẹ̀wọ̀n péréte, mo nífẹ̀ẹ́ sí i, ó wù mí. Ìdí tí mo fi sọ pé ó wù mí láti tún lọ sẹ́wọ̀n ni pé kì í ṣe pé ó wù mí bẹ́ẹ̀ yẹn náà o. Àmọ́ mo rí i pé níṣe làwọn èèyàn yìí fẹ́ bà tèmi jẹ́, torí tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni mi ò tí ì rí ibi tí wọ́n ti máa ṣèdájọ́ ẹ̀wọ̀n fún ẹnìkan nítorí pé ó fún owó ní patí. Mi ò gbọ́rú ẹ̀ rí. Bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀, níṣe ló dàbí fíìmù lójú mi. Níṣe ló ṣe mí bíi pé irú sinimá wo ni mò ń wò yìí kẹ̀. Rán mi lẹ́wọ̀n látàrí pé mo ná owó mi bó ṣe wù mí. Owó mi là ń sọ o, kì í ṣe owó ẹnikẹ́ni o. Mi ò jí èèyàn gbé o. Mi ò fipá báyàn lò pọ̀ o. Mi ò dẹ̀ pààyàn. Mo ná owó oògùn ojú mi ni o. Wọ́n dẹ̀ torí ẹ̀ rán mi lọ sáàárín àwọn apààyàn, àwọn ọ̀daràn paraku tí wọ́n wà lẹ́wọ̀n yẹn, àwọn ajínigbé, àwọn afipábánilòpọ̀. Àmọ́ o, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí mi nínú ìrìn àjò ìgbésí ayé tí mo yàn yìí, mo ti gbáradì fún un. Wọ́n tún béèrè lọ́wọ́ Bobrisky bóyá lóòótọ́ ló ṣẹ̀wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n tí àwọn ọ̀daràn yòókù wà, àbí wọ́n fún un láǹfààní sí ẹ̀wọ̀n àwọn ọlọ́lá. Níṣe ló takú, ó lóun kò ní sọ̀rọ̀ nípa ìyẹn torí òun mọ ohun táwọn èèyàn fẹ́ gbọ́. Òun kò sì ṣetán láti sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún lórí afẹ́fẹ́. Bobrisky ní òun kò ní yé fọ́n owó lójú agbo, àmọ́ lọ́tẹ̀ yìí òun kò ní fọ́n owó náírà, owó dọ́là àti pọ́ùn, àwọn owó ilẹ̀ òkèèrè lòun máa fi dára bó ṣe wu òun láti àsìkò yìí lọ. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024 yìí ni onídàájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ kan lérékùṣù Èkó júwe ọ̀nà ọgbà ẹ̀wọ̀n fún Bobrisky látàrí bó ṣe jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn ṣíṣe owó náírà ilẹ̀ wa báṣubàṣu. Wọ́n ló fàbùkù kan náírà ní patí àti pé ó lùfin ìjọba lórí ọ̀rọ̀ náà. Ọjọ́ àìkú Sunday, ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2024 yìí, níbi ayẹyẹ ńlá kan tí wọ́n ti ṣe àfihàn àti àkójáde fíìmù tuntun tí gbajúmọ̀ òṣèré tíátà nì Ẹniọlá Àjàó ṣe, èyí tó pe àkọlé rẹ̀ ní Àjàkájù, ni wọ́n ti kéde Idris Òkúnnẹ́yẹ, ìyẹn Bobrisky, gẹ́gẹ́ bí obìnrin tí ìmúra rẹ̀ péjú owó jùlọ. Bó tilẹ̀ jẹ́ pé ìkéde yìí àti àwọ́ọ̀dù tí wọ́n fún un lọ́jọ́ náà padà dá awuyewuye ńlá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ibi ayẹyẹ yìí ni Bobrisky ti náwó bí ẹlẹ́dà tó ń fọ́n bọ́ndù náírà lójú agbo táwọn olólùfẹ́ rẹ̀ sì ń kó kìkì rẹ̀. Kété tí fọ́nrán fídíò ayẹyẹ ọ̀hún ti gorí afẹ́fẹ́ làwọn agbófinró, àwọn ẹ̀ṣọ́ àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti jìbìtì lílù nílẹ̀ wa, Economic and Financial Crimes Commission EFCC, ti lọ fi páńpẹ́ òfin gbé ọmọkùnrin náà nílé rẹ̀. Wọ́n mú un lọ sọ́fíìsì wọn, wọ́n fi ìbéèrè pò ó nífùpọ̀. Lẹ́yìn náà ni wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ tí adájọ́ sì ṣá mẹ́wọ̀n oṣù 6. Àmọ́ ní báyìí
Bobrisky ti lóun nífẹ̀ẹ́ ẹ̀wọ̀n tóun lọ o àti pé òun yóò tún ṣì padà síbẹ̀ òun ò kàn fẹ́ pẹ́ níbẹ̀ ni. Faith Adébọlá ló ń jábọ̀ fún ìwé ìròyìn Ìta Fàájì.